ó mà ṣe o, èèyàn 8 kú lásìkò tí mọ́ṣáláṣí wó lulẹ̀, ọ̀pọ̀ farapa. Inú ọ̀fọ̀ ńlá làwọn mùsùlùmí ìlú Zaria nípínlẹ̀ Kaduna wà báyìí pẹ̀lú bí mọ́ṣáláṣí ìlú ọ̀hún ṣe wó lulẹ̀ tó pààyàn 8 tí ọ̀pọ̀ èèyàn sì farapa. Nígbà tí wọ́n ń kírun àlásàrì lọ́wọ́, ìyẹn ní nǹkan bíi aago 4 ìrọ̀lẹ́ ọjọ́ Ẹtì Friday ọjọ́ 11 oṣù kẹjọ ọdún yìí níṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé. Gẹ́gẹ́ b'Aláròyé ṣe gbọ́, wọn ò rí ẹ̀mí àwọn èèyàn 8 tí mọ́ṣáláṣí ọ̀hún wó lù mọ́lẹ̀ dù rárá. Lójú ẹsẹ̀ ni wọ́n ti jọ́lọ́run nípè. Èèyàn 15 míì ló sì farapa yánnayànna nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Nígbà tó ń fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀, ọba ìlú Zaria Emir Ahmed Nuhu Banali sọ pé ṣáájú àsìkò yìí lògiri mọ́ṣáláṣí yìí ti sán tí àwọn alákòóso ẹ̀ sì ti gbé ìgbìmọ̀ kan kalẹ̀ láti tún un ṣe. Ó ní lánàá la kíyèsí pé ibì kan ti sán lára ògiri mọ́ṣáláṣí yẹn tá a sì ti gbé ìgbìmọ̀ kan kalẹ̀ láti tún un ṣe. Ọba náà ti pàṣẹ pé kí ẹnikẹ́ni má ṣe wọ inú mọ́ṣáláṣí ọ̀hún mọ́ lásìkò yìí. Gbangba iwájú ìta rẹ̀ ni kí wọ́n ti máa kírun títí dìgbà tí iṣẹ́ àtúnṣe tí wọ́n ṣètò náà yóò fi parí. Ní nǹkan bí aago 8 sí aago 9 alẹ́ ọjọ́ Ẹtì tíṣẹ̀lẹ̀ yìí wáyé ni wọ́n ti kírun sí àwọn tó bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún rìn lára tí wọ́n sì sin wọ́n nílànà ìsìnkú mùsùlùmí. Níbẹ̀ ni wọ́n ti ránṣẹ́ ìbánikẹ́dùn sí mọ̀lẹ́bí àti ìdílé àwọn tó pàdánù ẹ̀mí wọn nínú ìṣẹ̀lẹ̀ àìròtì náà. Ọláwálé Àjàó ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.